mo kí àwọn ọmọ Yorùbá pé a kú dédé wòye ẹ kú iṣẹ́ àtàárọ̀ ìní ọjọ́ ìṣẹ́gun ẹ ti lọ ẹ ti bọ̀ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún yín ní ìṣẹ́gun ẹ ní parẹ́ máyé ìbànújẹ́ ò ní kàn yín ẹ ní ṣubú darí ayé yín dànù ọ̀rọ̀ Yorùbá náà ni mo tún gbédé láàárọ̀ ẹ̀ka tó jọ ṣíra wa létí àwa náà ti lọ sókè lọ sódò lénìí lórí ọ̀rọ̀ wa náà ni lórí òmìnira wa náà ni ẹ ti gbóhùn mi lọ́dọ̀ bàbá gbàgede ìmọ̀ ẹ ti gbóhùn mi lọ́dọ̀ Ọláyọmí Kòìkí the White Lion mo ní kí tún wá ṣí wa létí díẹ̀ náà ni kí tún lu ọ̀rọ̀ Yorùbá gẹ́gẹ́ bí ọgbọ́n ọmọdé ti tèmi tó ní ẹni awífún Yorùbá ní ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kokokokoko láwò ẹni awífún ọba jẹ́ ó gbọ́ orí ọ̀kẹ́rẹ́ kokokoko ẹni a ní kó ṣe tó lóun ò lè ṣe tó ẹyọkànlá ní ó ṣe lójijì ní tó rẹ̀ bẹ̀rẹ̀ sí ń lọ sí bíi mẹ́wàá bíi ọgbọ̀n bíi ogún bíi ọgọ́rùn-ún ẹ̀ka lẹ́lẹ́ẹ̀kan sí mo kí yín pé ẹ káàsán l'Amẹ́ríkà ní Canada níbi gbogbo àárọ̀ lẹ́wà ní èmi mọ̀ pé àlàáfíà Ọlọ́run yóò máa bá yín gbé lákọ̀ọ́kọ́ mo kí yín lórúkọ bàbá wa bàbá tó ṣe é fi yangàn láwùjọ àrólé Awólọ́wọ̀ bàbá tó fẹ́ dá ìran rere tí adániwáyé dá mọ́ ìran Yorùbá tó fẹ́ dá padà mo kí yín lórúkọ bàbá yẹn bàbá Professor Banji Akitoye àrólé Awólọ́wọ̀ you are welcome my brother Fasasi Idowu Shakiru Azeez Abe Apiti ṣé Apiti ni ẹ má bínú tí n bá pè dáadáa mo kí yín lórúkọ kàkàkí Olódùmarè wòólì Ọlọ́run alààyè àyànfẹ́ Ọlọ́run alààyè ẹni tọ́lọ́run máa ṣe lẹ́sà pé kó wá jíṣẹ́ rere fún ìran Yorùbá iná pé ìran yìí ohun tó lágbára ni but ó sọ̀rọ̀ ń dà ara ẹ̀ pé tó bá jẹ́ ti ìran mi ní who am I mo ń sọ̀rọ̀ nípa kàkàkí Olódùmarè ọmọ yín olóyè sí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà májàsọ́láwà àyànfẹ́ Olódùmarè mo kí yín lórúkọ pé àlàáfíà Ọlọ́run kó máa bá yín gbé mo fi kíkí Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà mo fi kí yín l'Amẹ́ríkà mo fi kí yín ní Canada ní London ní Germany ní Spain ní Italy káàkiri gbogbo àgbáyé níbi tí ọmọ Yorùbá bá wà ẹ̀yin ojúlówó ọmọ ọkọ ni mo kí yín olóyè Ìgbòho a máa sọ̀rọ̀ kan mo ti ń wá fídíò yẹn látàárọ̀ mi ò rí níbi tó ti mú máìkì dání pé ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ẹ gbọ́ there are lot of revelation àti àsọtẹ́lẹ̀ tí Sunday ọmọ Adéyẹmọ ti sọ ṣé mọ̀ pé ó sọ fún wa nígbà kan pé ẹ jẹ́ á dìde ẹ̀yin àgbààgbà Yorùbá ẹ̀yin ọkùnrin Yorùbá ẹ̀yin abiyamọ Yorùbá lọ́mọdé lágbà ẹ jẹ́ á dìde kágbára wà pé tí Buhari bá kúrò ń bẹ̀ ìjínigbé ò ní dáwọ́ dúró tí Buhari bá kúrò ń bẹ̀ pípa tán pọmọ Yorùbá ò lè dáwọ́ dúró pé the only thing that can stop kidnapper killing in Yorùbá land ní pé ká ní orílẹ̀-èdè títí wa àwọn kan lẹ́nu ẹ̀rùn. Sunday Ìgbòho tún sọ wípé gbogbo wa la mọ̀ pé Ọlọ́run dá ìran Yorùbá pé everything that belong to the Yorùbá làwọn Fúlàní kó tẹ́lẹ̀ tó ń fi bá pa ọmọ Yorùbá ẹlẹ́nu ẹ̀rùn ni ọ̀rọ̀ tí mo wí ṣe àbí ó ṣe ó ṣe májàsọ́lá nípa ọ̀rọ̀
Yorùbá ó ṣe ọmọ Adéyẹmọ ó wí. That is why I call it a prophet of God. Gbogbo ìgbà tá à ń ṣe rally ẹ lọ máa wo mo kí Ọmọlúkà great television ẹ lọ máa wo àwọn ọ̀rọ̀ tí Sunday ọmọ Adéyẹmọ tó ń sọ nígbà tá à ń ṣe rally káàkiri èwo ni ò ti wá sí ìmúṣẹ nù ẹ̀. Èyí tí mo fẹ́ ká dìmú lálẹ́ yìí ni wípé tá a bá tètè gbára wa tẹ́nìyàn kan bá dé tó bá ní èmi ló kàn Yorùbá ní ẹjá dìbò fún ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀ rẹ̀ kábílẹ̀ kẹ̀sí di ọmọ ẹlòmíì. Sunday Igboho ní kidnapping ò lè dúró. Pípátá pọmọ Yorùbá ò lè dúró. Under the government of Bola Ahmed Tinubu, it is over 3,000. The Yorùbás tó ti gbẹ́mí mì lójijì. Under the government of Bola Ahmed Tinubu, a ti lè rìkọ́dù ọba mẹ́ta. Tí ò bá ti ní jù bẹ́ẹ̀ lọ, but we can record 3 obas tó ti gbẹ́mí mì under the watch of Bola Ahmed Tinubu. It showed that Nigeria ti tán. Ọmọ Adéyẹmọ sọ bẹ́ẹ̀. Ó ní Yorùbá ẹjẹ́ agbára wa kúrò lóko ẹrú. Ọ̀pọ̀ sọ pé náà oko ẹrú kọ́ ni bóyá business ẹ ti kòláàsì ni. Nínú ọmọ Adéyẹmọ àti ẹ̀yin lénìí ta ló sòdodo ọ̀rọ̀. Mo ṣe program kan lánàá àwọn wòlíì tí wọ́n ríran. And I said to them, ẹ má rí rẹ̀ sọmọ Adéyẹmọ mọ́. Wòlíì gan lọmọ Adéyẹmọ. Ẹni tó bá ń jíṣẹ́ Olódùmarè Ọlọ́run ọba mi fi ilẹ̀. Àwọn kan pè mí bàbá Èkìtì as a Christian kò yẹ ká sọ bẹ́ẹ̀ mọ́. Ṣé ìyẹn ló bẹ́ bá wà wà nínú táwa yìí. Ọmọlúkà ṣé òótọ́ ni wọ́n náà kidnap èèyàn l'Ákúrẹ́ lánàá. Wọ́n láwọn ará bíbá ẹ̀ tún jẹ́wọ́ ọmọ ọkọ the parade àwọn kan náà tán ní àwọn Boko Haram tó yabo lẹ̀ Yorùbá. Mo rí fídíò kan náà ní Ṣakí tẹ́ ń pariwo ẹgbà wá o ìyá ń dọ́là Rókẹ́ you are welcome mami Ọláyíwọlá Ọmọládùn you are welcome. Adùn ní gbẹ̀yìn ewúro adùn ló máa gbẹ̀yìn ayé yẹn ní mọ́ ìkorò bọ̀tẹ́ ẹjá gbára wa kò nínú ìgbèkùn yìí. Tí gbogbo wọn kẹ́yìn síta ìgbà tó máa dé yẹn máa ń sọ ń gbà àwọn ànáwá ní irọ́ ni kò lè ṣẹlẹ̀. Àwọn kan sọ wípé tí Bọ́lá Ahmed bá ti débẹ̀ ó mọ kọ́kọ́rọ́ tó lè fi stop Boko Haram ó mọ kọ́kọ́rọ́ tó lè fi stop kidnapper he will perform excellent. Mo sọ fún yín pé lára wọn pè mí lánàá pé bàbá Èkìtì ohun gbogbo tí Sunday Igboho dẹ̀ ṣe mọ́ wọn lára. Mo ní dúró náà mo wá mú fóònù ẹ̀ ló má jà sọ́lá. Ẹni yẹn tó ń bá Májàsọ́lá sọ̀rọ̀ pé bàbá ẹjọ́ ẹ bá wa jára mọ́. Ìgbòho ní ohun tá à ń sọ látijọ́ yìí nìyẹn. Ohun tá à ń sọ látijọ́ yìí nìyẹn pé dùgbẹ̀dùgbẹ̀ tó ń mì lókè yẹn má jẹ́ ó jábọ́. Ó ti já àbí ó ti jà. Àwa kan sọ fún yín wípé Ọlọ́run Muhammad gbé Sunday Igboho dìde ni. Ẹ já lọ sínú ìgbé ayé Mósè. They brought up Moses under the umbrella of Pharaoh. Kó lè mọ àlùyọ àti àpàdé. Sunday Igboho was one time a politician. Ọlọ́run màmá kó lọ́bẹ̀ ní to see them láti mọ àṣírí wọn. He showed them that these people they are wicked. Kí ló dé tí ènìyàn kan pèrè ní àgbà òṣèlú nílẹ̀ Yorùbá tẹ́pọ̀ ọmọ Yorùbá tí ò tiẹ̀ túnú kan lára wọn. Àwọn tí ń dúró ti aláìsàn nílé ìwòsàn tán bèrè percent pé ẹ má wọrí ẹni tára ẹ̀ ò dá yìí máa dúró tì í kí ló máa jẹ́ ìrètí tèmi. Ẹgbẹ́ ṣé wọ́n ń ṣàánú wa ni. Olamide Ayomi, you are welcome. Brahima Adewale, you are welcome, sir. Bioye Kasi, you are welcome. Ṣé wọ́n ṣàánú wa ni? Olóṣèlú wo
lẹ́lẹ̀ rí pé gẹ́gẹ́ bí Fáyọ̀ṣe ń tó fi bayé wọn jẹ́ lẹ́kìtì ni ẹ gómìnà mẹ̀kúnnù ọ̀rẹ́ mẹ̀kúnnù ọ̀rẹ́ mẹ̀kúnnù ọ̀rẹ́ mẹ̀kúnnù ní ọ̀rẹ́ mẹ̀kúnnù ní o ọ̀rẹ́ mẹ̀kúnnù ní àbúrò ẹ̀ fún ara ẹ̀ ló sọ wípé Fáyọ̀ṣe ẹ̀gbọ́n mi o ògbólógbò olè ni Isaac tẹ̀bí tẹ̀lé ẹni tó bá mi sọ̀rọ̀ lánàá ó ní gómìnà Èkìtì tó wà níbẹ̀ ó ló ń ja kíní kan olè lọ́wọ́. They are not ready, and I don't blame them. They may have intention to do good, but the mentality and the political arrangement of Nigeria will not allow them. That is why you see them wicked every blessed day. Ṣé Igboho sọ fún wa ni pé ẹja agbára wa pé inú ìgbèkùn rèé the Yorùbás. Let me say congratulations fún àwa elétí ikú tó wà létán bá wí tán ọ̀rọ̀ wá dàbí òròmọdìyẹ tá a fẹ́ gbà lọ́wọ́ ọkú tó níwọ̀n jẹ́ kó ń lọ sórí àtàn lọ́jẹ̀. Congratulations for the Yoruba at home. Another group, Boko Haram group. Àwọn eléyìí gan máa gbóná ju Boko Haram lọ. Wọ́n ti jáde síta. Very soon, we should be starting to be welcome them at Yoruba land. Wọ́n ṣe Sunday Igboho sọ ni. Orúkọ wo lẹ pé? Ìgbà kan ní àwọn olóṣèlú ló ń ṣiṣẹ́ fún. Ó dẹ̀ ń sọ fún yín pé ẹ já dìde kágbára wa. These people have mission. Ó tún sọ ní àwọn bàbá wa tẹ́ ń pèlè táwọn wò tẹ́pẹ́lá wọn lágbàgbà olóṣèlú yọ ní àwọn Fúlàní ti à ń kọ̀bù ọwọ́ wọn. Wọ́n ti fi owó wọ́n ti fi gba òdodo lẹ́nu wọn. Àwa la máa jà fúnra wọn. I can call Sunday Igboho a second prophet tí Ọlọ́run ọba mìíràn sí ilẹ̀ Yorùbá. You remember Awólọ́wọ̀? Bàbá Awólọ́wọ̀ that said that ọmọ tálákà tẹ́ ẹ kọ̀ lẹ́nìí that you did not train, they will not allow your children to enjoy the looting you are looting. Irú àwọn ọmọ tálákà takọ̀ tí wọ́n train rí àdèmà fojú wọn rí mọ̀ bò. Another word of prophet tí Awólọ́wọ̀ sọ pé a leader that cannot develop our own community is not what to be called a leader. Ó ṣe àbí ó ṣe Ọlọ́run tí wá gbé Sunday Igboho dìde ìyẹn wọ́n ń pariwo fún wa freedom 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 àwọn ọmọ yìí ń tàn wá ní ẹyẹ jẹ́ ń tàn wá mọ̀ let us stand up for our freedom let us stand up we can fight we can do it we can succeed. Orúkọ wo lẹ pé ọ̀rọ̀ wo ni Sunday ọmọ Adéyẹmọ Igboho ṣá wòlíì Sunday Adéyẹmọ Igboho ṣá ọ̀rọ̀ wo ló ti sọ tí ò wá sí ìmúṣẹ lọ́wọ́lọ́wọ́? Kókó ọ̀rọ̀ kan tí mo ní ẹja dìmú lálẹ́ tó sọ fún wa wípé tí Buhari bá lọ tán if you refuse to fight for our freedom kìlìkìnì yẹn ò lè stop kidnapper ò lè stop. Ṣé ó ti stop? Wọ́n náà tó ọpẹ́rẹ́tì lẹ́yìn Àkúrẹ́ lánàá sẹ́yìn. Ohun gbogbo ládániwáyé ti fi hàn Sunday Igboho but in tó dùn mí wọ́n ní àwọn kan wà ní island wọ́n náà sọ pé I don't want to talk about them. Àwọn adélóyìnbó sọ lẹ́nu nìyẹn tí wọ́n ò ní ìná rere àwọn tí wọ́n ò jẹ́ nǹkan kan tọ́lọ́dún tó mọ̀ wọ́n that they have opportunity wọ́n rò pé ọwọ́ wọn ti tẹ̀. That is why náà fi gbàgbé orísun wọn. What about àwa tá à ń fojú fínánlú? What about àwa tó jẹ́ pé ojoojúmọ́ ní Nàìjíríà ń gbá wa ní kùmọ̀ lórí gbó tá a dé mọ̀ pé millions of Tinubu cannot stop kidnapping. Millions of Tinubu cannot stop Boko Haram because the Boko Haram have the backup of their own leaders, the Fulani leaders. They want to use Boko Haram and the kidnapper to paralyze the Yorubas. Gbogbo ẹ̀ lọ́mọ Adéyẹmọ sọ
pé ẹ wo ìbọn tó wà lọ́wọ́ àwọn Boko Haram ṣé àwọn yẹn ní owó to do it to buy it no àwọn bàbá wọn ló wà lẹ́yìn wọn ó tún pariwo pé ẹ̀yin bàbá yẹn dìde we don't need money we the Yorùbá we don't need money only most especially me Sunday Igboho I don't need money but we need your backup as a father kí làwọn bàbá wa fi dá lóhùn àní wòlíì Ọlọ́run alààyè ní Sunday Igboho the second prophet tí Ọlọ́run ọba mìíràn sí ilẹ̀ Yorùbá Olúṣẹ́gun Ọbásanjọ́ òun ni ó jẹ́ kí wòlíì àkọ́kọ́ ríṣẹ́ ìyanu yẹn jẹ́ fún ìran Yorùbá ṣé àwa tó fẹ́ jíṣẹ́ fún lóde òní we will not allow Sunday Igboho again to deliver the message of God to us that is why mo sọ àwọn wòlíì torí náà ẹ fi Sunday Igboho lọ́rùn lẹ̀ ìran tó yẹ kẹ́ máa rí sí ni wípé how to deliver the Yorùbá land ìwọ tó sì ń gbé lọ sóti odò lọ́wẹ̀ káre ògùn ayé ló ń wẹ̀ dànù wàá wẹ̀ wàá funfun àdédé òdìdè ìyáyé ò ní tán wọ́n ní tó bá ti wẹ̀wẹ̀ ọjọ́ méje tó wẹ̀wẹ̀ oṣù mẹ́fà iṣẹ́ máa dé lórílẹ̀‐èdè tí ò sí kọ́pìlì mọ́ lórílẹ̀‐èdè tí kọ́pìlì tó wà ń bẹ̀ tó ti ń kẹ́rù wọn ó di Ghana wò ó di Togo wò wọ́n wá ní kí wọ́n máa wẹṣẹ́ káàkiri wàá ríṣẹ́ ṣèbí tíṣẹ́ bá wà lẹ́ni lọ́ṣẹ́ máa jí ṣiṣẹ́ wọ́n ní kó lọ sórí òkè níbi tí àpáta bá ti gbóná kó dàyàdé kó máa gbé iṣẹ́ mi dé òfo until the Yorùbá land tó bá ní deliverance oko tó yẹ kí gbogbo àwọn wòlíì yẹn máa rán nìyẹn eré Sunday Igboho ni Sunday Igboho ni Sunday Igboho ni Sunday Igboho ni bàbá Pastor Adébáyọ̀ ló sọ fún wa wípé Sunday Igboho ìránṣẹ́ Ọlọ́run ni the majority of you think that ó dìgbà tẹ́nìyàn kan bá dá ṣọ́ọ̀ṣì ilẹ̀ tó ń dúró lórí kúpìtì tó náà máa ṣírabarabara borobo kòkòrò kòkòkòkòkò wàrà to know that he's a prophet of God you are wrong. ọ̀rọ̀ wo ni Sunday ọmọdé yẹn mọ́ sọ tí ò ṣẹ́ mọ́ wa lára náà ọ̀rọ̀ wo mo rí àwọn ìṣàkítọ́ jáwé dání ẹgbà wá o ẹgbà wá pé Sunday Igboho ọ̀rọ̀ wo ni Sunday ọmọdé yẹn mọ́ sọ tí ò ṣẹ́ pé ẹjá dìde kágbára wa this time around that is the only way irọ́ ọmọ ẹni ò lè ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ kábílẹ̀ kẹ̀sídìí ọmọ ẹlòmíràn ariwo ẹ̀lẹ́ ń pa káàkiri wẹ́dọ̀nù ṣé ìdí yín sì yọ ṣó sì gbàlẹ̀kẹ̀ dúró bomb bastard àwọn ọ̀sìnwó ènìyàn àwọn tó ní kó ṣe tó tẹ́ni wọn ò lè ṣe tó ojú wa ti wá ń jà báyìí ojú wa ti wá ń jà mo ti pẹ́ tí mo ti ń sọ ọmọdé yẹmọ́ náà sọ pé all these people tẹ́ ń tẹ̀lé lẹ́yìn tẹ́ ń dìbò yìí tẹ́ bá ti mẹ́kì tó fẹ́ mẹ́kì ó di wọ̀ lamẹ́ríkà ó di wọ̀ ní lọ́dọ̀ ó ti wọ̀ ní Canada ẹ̀yin lẹ tí wọ́n máa jìyà o ẹ jẹ́ ìjà bira wa léèrè lára ọ̀rọ̀ tó máa dé yẹmọ sọ ni pé ẹ̀yin ọmọ Yorùbá ẹja ńlá kíyèsí gómìnà mélòó làwọn kidnapper ti jí gbé rí is not àbí wọ́n rìn gómìnà mélòó làwọn agbénipa ti gbé tètè pa àwa kọ́mọ́mà náà ni àwa tá a lè má rìn lọ́nà Ìbàdàn express road àwọn tún ṣe tó di extent tá bá fẹ́ tí gómìnà mi bá fẹ́ gbéra láti Àbújá láti Èkìtì lọ sí Àbújá helicopter ni ó gbé àwa náà rè tán ní kágbára wa kò nínú ìgbèkùn tẹ́ ẹ nínú Sunday Igboho sì sọ pé ó ní they have already paralyzed all the Yoruba political leaders
ẹ ti gbàgbé ńgbà tí Sanwó-Olú sọ̀rọ̀ gẹ́gẹ́ bí gómìnà lẹ́kọ̀ọ́ tí ọmọ sájẹ́ẹ̀tì kan láti Àbújá sọ pé no the order came from above. Àlàyé mi gbẹnu ẹ dákẹ́ kó kí international you're welcome sir. Pé àlàyé mi dákẹ́ ṣé wọn àdákẹ́ ni àlóṣì rìn wá ni. Ṣùgbọ́n mo rọ̀ wá lálẹ́ yìí kí ẹ̀yin àgbààgbà láàrin wa àtẹ̀yin ìyá wa ẹ ti ẹ̀ sùn bóyá tí ọwọ́ yín méjèèjì bá wà ní ìpàkọ́ yín you will be able to flash back everything that Sunday Igboho tó ti sọ síta about freedom. A lè mọ̀ pé lóòótọ́ lódodo we can do it. A mọ̀ pé lótìtọ́ lótìtọ́ dùgbẹ̀dùgbẹ̀ yóò gbẹ́dọ̀ já gbogbo ta dẹ̀ sí rí àṣà ni another group nana mo fẹ́ ṣòwò ẹ̀ fún yín ni o àwọn ọmọ Sunday Igboho yìí wọ́n parọ́ yẹ wòlíì títí bọ̀ ń parọ́ so àwa ọmọ wòlíì náà ò gbẹ́dọ̀ parọ́ mo fẹ́ ṣòwò ẹ̀ fún yín ni o kẹ́rì pé tí ì rí nǹkan kan we never see anything. And we don't want to see anything. That is why we are shouting. Màá ṣe ní ṣe ti rí ṣe ń wò ṣe ti rí ẹ̀jẹ̀ nǹkan tó wà ń bẹ̀. SDSS operative warning citizens to prepare for war as new terrorist group from Niger and Mali invade Nigeria. Ìbò nọ́mbọ̀ ilẹ̀ Yorùbá ní because wọ́n ti ṣàṣeyọrí ní north wọ́n ti gbàjọba north they are not the owner wọ́n ti gbàjọba ẹ̀ the next target Yorùbá land. Ẹ má gbàgbé ọ̀rọ̀ tí mo ti bá tọ́ láti bí ọ̀sẹ̀ bíi mẹ́ta sẹ́yìn wípé kí ni àwọn ọ̀dọ́ Fúlàní wa nílẹ̀ Yorùbá tó fi ń bolẹ̀ Yorùbá tẹ́lẹ̀ àwọn títàkà epo wọn bá tún fẹ́ Rano Dangote Taylor ẹ̀rí wọn lórí wọn báyìí tá máa bọ̀ yá nísàlẹ̀ ń bíbà yìí they have mission but our leaders what they are expecting brand heavy look national cake tí o máa sápá wọn lórí it is better to flash back káwá wò lóòótọ́ àti lódodo lóòótọ́ àti lódodo. We need freedom. We must stand up for our freedom. Mama kakwe mi ní bàbá Ekiti kí ni ọ̀jájá ṣé ọ̀jájá mọ̀ ní àbíkílẹ̀ pé tó wà lẹ́àkúrẹ́ ó ti ẹ̀ sọ̀rọ̀ ń pa ẹ̀ dáyà kò ní part when the no freedom ó lè rìn bó ṣe wù ẹ́ táwọn yẹn bá gbalẹ̀ wa lẹ́nìí that ọ̀jájá will turn to another Fulani property. Ẹ̀rí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ni who control it today the Fulanis Ọ̀jájá supermarket Ọ̀jájá park nínú oko ẹrú tí wọ́n má dẹ̀ capture wa tọ́lẹ̀ ní they become the managing director chief executive officer CAO CMM ẹ̀kẹ́dẹ̀ máa rí ọmọ Yorùbá tí ọmọ dúró gẹ́gẹ́ bí driver gẹ́gẹ́ bí cleaner gẹ́gẹ́ bí messenger mẹ́ni sí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ University UI nìbàdàn kọ́ USA belong to the Yorubas but today who control it the Fulanis. Yoruba we need freedom. We need our freedom. Ẹ jẹ́ wá bi wá léèrè ìbéèrè tẹ́mi wá bi yín àwọn àgbààgbà tó bá wà nílé oníkálukú wa ká lọ máa bi wọ́n léèrè àbí Ọlọ́run dá wa ká wá ṣerú Fúlàní ni ìbéèrè ni ṣé Ọlọ́run dá wa ká wá ṣerú Fúlàní ni torí pé wọ́n sin wa nígbẹ̀rẹ̀ ìpàkọ́ wọ́n sì wà níbẹ̀rẹ̀ ìpàkọ́ àìmọye àwọn ànábì àìmọye àwọn sàábé àìmọye àwọn prophet àìmọye wọn tí Ọlọ́run ti rán sí ilẹ̀ Yorùbá tó ń sì wà níbẹ̀rẹ̀ ìpàkọ́ pé we are in bondage we are in oko slave we are nothing in this country we must have our freedom ṣe là ń gbọ́n gbogbo ẹ̀ nù létí wa ó ti wá dé bá wa báyìí o Yorùbá ní pé kì í dé bá ní káyẹrí
gbogbo ẹ̀yin àgbààgbà tẹ́ sọ pé Tinubu will do something ó ti ń do ẹ̀ lọ́wọ́ is do now do Tinubu ti ń do ẹ̀ lọ́wọ́ ti gbọ́ òun náà ti tún dọ́gbọ́n kàǹpé kọ́mẹ̀ ó di gómìnà Lagos State they turn it to a family property family empire ìwọ àtèmi ọmọ kò níran a máa jìyà wọ́n dẹ̀ ní ká fight for our freedom kí tomorrow wa kó lè ní settlement but we say no ohun gbogbo tí Sunday ọmọ Adéyẹmọ sọ ó ṣe àbí ó ṣe ìyá mi olókoṣẹ́ Abigail yóò dára bó yín ojú òní tì yín Akimu arówó jọbẹ̀ àgbàdá ìfokòtò eré ayé gbogbo yóò ní fòyín lò ó ṣe àbí ó ṣe ẹkàn rán mi létí ọ̀rọ̀ kan tí ọmọ Adéyẹmọ sọ tí ó wá sí ìmúṣẹ lénìí wọ́n gbówó wá fún òyìnrí orí jẹ́ tiẹ̀ ó ní ẹjẹ́ àjà fún òmìnira wa a máa sọ pé a ní mi ò lọ́mọ ní Nàìjíríà mi ò lọ́mọ tán lè jí gbé mi ò ní aya tán lè jí gbé bọ̀ orísun mi ní Yorùbá ẹjẹ́ agbára wa ló fi mo forí yẹ sí tẹnu gbà pé ẹyẹ máa tàn wá ẹyẹ máa tàn wá ṣùgbọ́n Yorùbá sọ wípé ẹ̀tàn yẹn gan la fẹ́ jọ ẹ̀tàn yẹn la fẹ́ jọ Ìgbòho fi wálẹ̀ ẹ̀tàn yẹn la fẹ́ jọ now ẹ̀tàn tẹ́lẹ̀ fẹ́ ńgbà tẹ́tẹ̀ yẹn wá ń fìyà jẹ yín sí ẹ wá ń pariwo síta ọ̀rẹ́ mi tí mo tó bá mi sọ̀rọ̀ lánàá ó tún pè mí lẹ́nu ó ní báàgì ráìsì 125 níbo là ń lọ mú ní àti ìrìn kàkà àṣẹ bẹ̀rẹ̀ ni because ọmọ tá a bá ń báwí tí ń warùn kì yóò parun lójijì ni èmi ò gbàdúrà ká parun ṣùgbọ́n ẹ wò ẹ gbé yẹ̀ wò ṣé lóòótọ́ gbogbo ohun tí Sunday Igboho sọ ṣé gbogbo ẹ̀ ló ti ń ṣe ṣé lóòótọ́ ẹni tó ní ká gbára wa kúrò nínú ìgbèkùn Fúlàní ṣé òun ló parọ́ fún wa àbí àwọn tó sọ wípé we must restructure this country restructure tó ti pariwo over 75 years ago tí ò mú kankan jáde síta tó jẹ́ wípé ìjẹun àgbà wọn ni. This our current president is among of those people who started shouting, we must restructure this country. 1999 constitution is a fraud. We need police security. Ó mà débẹ̀ ń sì kò mọ̀ sọ́fẹ́ tẹ̀ mọ́. Bàbá oníbàbá, ó ra ọkọ̀ ojú omi fún ara ìdánwò. Ó ra plane tuntun, ó tún ra mọ́tò fún ara ẹ̀. Ó wá wo àwọn sẹ́nítọ̀ àtàwọn rẹ́pù yẹn kí wọ́n máa yọ lẹ́nu. Ó fi 150 million car ó fi cover ẹnu wọn. Ìdílé tí bá ti ń yá owó tán bá fẹ́ tọ̀ wọ́n á yá owó tán bá fẹ́ yàgbẹ́ wọ́n á yá owó tán bá fẹ́ ṣu wọ́n á yá owó wọ́n bá fẹ́ wú kọ́lásán wọ́n á yá owó ni irú ìdílé bẹ́ẹ̀ yìí lálàáfíà bẹ́ẹ̀ lọ̀rọ̀ Nàìjíríà ọmọ Adéyẹmọ ti sọ lánàá ohun gbogbo tí ọmọ Adéyẹmọ wí tó sọ ó ṣe mọ́ wa lára but the opportunity ṣì wà àyè ṣì wà òun ló jẹ́ kí n fi ọ̀rọ̀ Yorùbá wé igi ẹran ti igi ẹ tí àpòmọ́ wà lórí ẹ pé tá a bá gé àpòmọ́ yẹ kúrò lórí igi yẹ máa lálàáfíà tí Yorùbá bá bọ́ kúrò nínú Nàìjíríà lálàáfíà wá dé àwọn wòlíì gidi tí Ọlọ́run rán tí Ọlọ́run yà tí Ọlọ́run dìídì ṣe lógo wọ́n sọ fún wa wípé Nàìjíríà ti tán pé this country has finished pé don't call Nigeria a country again pé ọ̀ǹtì tí Yorùbá bá kúrò mẹ́ka torí ògo wa lò èmi á máa sọ fún yín pé Nàìjíríà ìlú aríre má ṣe ni Nàìjíríà ìlú aríre má ṣe àwádẹ̀rẹ́ ọmọ ajíṣe rere tí ń fọláre ni tí ń fọlá ṣọ̀ṣọ́ tó ọmọ ajífọlá ṣeré ajífọlá ṣọ̀ṣọ́ ajíṣe rere tó bá fẹ́ ṣe rere ó gbẹ́dọ̀ kúrò nínú ìlú aríre má ṣe Yorùbá we must leave Nigeria mọ́ àtúmọ̀ sọ pé our forefathers they are not in Nigeria Ìgbòho náà sọ bẹ́ẹ̀ pé kí la fẹ́ kú
fún nínú Nàìjíríà pé what is our gain? Oore wo ni Nàìjíríà ṣe fún wa? This is time for me and you to flashback. Ẹ lọ máa wo àwọn fídíò ìgbà tó ọmọkùnrin yẹn ń sọ̀rọ̀ níjọ́ àná. Ẹ ló ti lè sọ̀rọ̀ jù, ó ti lè sọ̀rọ̀ jù. He talk too much, he talk too much, he talk too much. Ẹ dẹ̀ gbàgbé pé ẹyẹ ò dédé bà lórùlé, ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́. Ọ̀rọ̀ Bíbélì kan ó ní nípa gbígbọ́ ni ìgbàgbọ́ ti ń wá. Ẹkọ̀ ẹlẹ́ẹ̀gbọ́ràn ọmọ Yorùbá, àwa tá a wà lé ni o, ẹ̀rì ayé wa lóde. Àwa tá a bá ti léèyàn nínú òyìnbó adáràn. And the Nigeria still call themselves giant of Africa. Gbèsè wọn ti wọ 100 and something trillion. Kí ni wọ́n fi gbogbo owó yẹn ṣe? Àpapín. This is time for me and you to wake up, ká jí lójú oorun wa. This is time for me and you ká sọnù, ká má bàa sọnù. This is time for me and you ká jà fún òmìnira wa, ká má bàa dẹrù Fúlàní. Èyí tí gbogbo ọmọ Adéyẹmọ sọ ó ti ń ṣe mọ́ wa lára. Èyí tó sọ tí adániwáyé fi sí lẹ́nu kó sọ nípa Nàìjíríà, èwo ni ò ṣe ń bẹ̀? It is for me and you to think twice. Olóyìnbó máa sọ wípé it is better that you think before you do it, or you do it and think. Káàrò ká tó ṣe, ó mọ̀ ṣẹ́jú ká ṣe tẹ́ ká ṣe máa rò lọ. It is time for me and you to say no to Nigeria. Ohun gbogbo ẹni tí ò bá gbọ́ kankan wọ́n á ní kò gbọ́, òun ló jẹ́ kó wọnú ìgbèkùn. Tó bá jẹ́ pé ó mọ̀ ní ìbá ti gbégbèsè. A ti ń gbọ́ more than 4 years láti 2019. Àrò tó bá gbọ́n ogun yìí ká mọ́ lù ú. Ìjọ tó bá ti gbọ́ wípé ogun èní ọjọ́ Tuesday pé next week dùgbẹ̀dùkẹ̀gbẹ̀ kan máa já, bó bá jẹ́ orú táìmù ló gbọ́, táìmù ló ti dára máa fìdíwọ́ lọ díẹ̀díẹ̀, a máa fìdíwọ́ lọ díẹ̀díẹ̀ ó díẹ̀díẹ̀ owó láti sùúrù lérè kẹrẹkẹrẹkẹrẹ owó dé lóde onípànù kẹrẹkẹrẹkẹrẹ owó dé Ọjọ́ta, owó dé Màgódò, owó kẹrẹkẹrẹ awọ́ kọjá rìdíìmù kó ogun tó dé ó ti fìdíwọ́ dànù. Lẹ́ni tó lẹ́sẹ̀ méjèèjì pé ṣé ó ìdí next week bí àǹtí máṣáná sí mọ́tò báyìí máa gba onípànù jáde sí kíní kankan. By the time tó máa rí David Anthony yẹ ogun àwa kà mọ́. Àrò tó bá gbọ́n ogun kà mọ́. Ọmọ tó bá dẹ̀ gbọ́ràn kì í jì sí kòtò. This is time Yorùbá àti gbọ́. There is no solution in Nigeria anymore. There is no solution. Tẹ́ máa sọ fún mi pé solution ń bọ̀, irọ́ náà ń pa. Wọ́n fẹ́ pa, wọ́n fẹ́ pín ni. There is no solution in Nigeria again. This is time for me and you láti pàkì ẹrù wa pia pé we are no more in Nigeria. The only thing that Nigeria gbé dání báyìí tó fẹ́ máa fi ṣe gift fún àwọn èèyàn òun ni ikú, àrùn. And I don't want my Yoruba people to partake in it. Let us stand up for our freedom. Ẹ lọ máa gbọ́ gbogbo àwọn audio tí Sunday Igboho ti ṣe. Ẹ lọ máa gbọ́ gbogbo ọ̀rọ̀ tí bàbá Professor Banji Akíntóyè ti sọ. Èwo náà ti sọ ń bẹ̀ tí ò ti wá sí ìmúṣẹ. Pé Nàìjíríà ò lè wọ́ọ̀kì mọ́. Bọ́lá Ahmed wa tó sọ wípé ẹ fún mi lọ́sẹ̀ mẹ́ta, ẹ fún mi lóṣù mẹ́ta. Kàkà kó mọ̀ ọ̀rọ̀ lára kó rọ̀ lára ọmọ ìyá àjẹ́. Ṣe ní mọ̀ kó fi gbogbo ọmọ ẹ̀ ń bí obìnrin jọ. Kàkà kéwì àgbọn Nàìjíríà ó dẹ̀ ṣe ló ń lé sí. Solution sí nínú Nàìjíríà mọ́ kò sí. Wọ́n ti wá sọ di business empire lọ́bẹ̀ kó jẹ́ títí ẹ̀ kó get out. So we that know pé a fẹ́ rí ilé ayé gbé, we that know as a Yorùbá man pé à ń ṣe àsìníwáyé, à ń ṣerú Fúlàní. This is time for me and you to fight for our freedom.
Ọlọ́run máa mọ̀ àrán Sunday Igboho sí wa ni o as a prophet. It is time for us to say no to Nigeria. Say no to Nigeria and embrace the Yoruba freedom. We must be independent. Another last time I feel my way, there is no solution in Nigeria. Far back, Tinubu said that he did not believe in one Nigeria. But today, Tinubu now believes in one Nigeria because he needs power. He wants to enjoy power. Tinubu that said that the Yoruba must not have freedom. Go to Saudi Arabia, campaign for another person freedom. Orere kan ò lè jáde nínú Nigeria o. Ẹ fi èyí kọ́gbọ́n ọ̀rọ̀ ìjìnlẹ̀ látorí ìtẹ́ Olódùmarè. Ẹ wá rántí àwọn ọ̀rọ̀ ìjìnlẹ̀ tí Ọlọ́run ọba mi ti fẹnu Sunday Adéyẹmọ sọ síta fún wa. Mi ò ní ẹ gbàgbọ́, ṣùgbọ́n I want you to meditate on it. Pé ṣé lóòótọ́ kò sí àlàáfíà kankan mọ́ ní Nàìjíríà. Pé lóòótọ́ Nàìjíríà ò lè so èso rere rárá. Ẹ̀yin náà wá gbé wo ńgbà tẹ́ bá gbọ́ ọ̀rọ̀ yẹn, ẹ wá gbé wọnú what is happening in Nigeria today. That I see army officer, the soldier, tó ń na ọmọbìnrin nígbà téèyàn bá ń bẹ ẹgbẹ́ ìjà. Yoruba, wake up. This is time for the Yoruba to fight for our freedom. God bless you. Ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni. Ẹ má gbàgbé to subscribe for my YouTube channel Baba Ekiti TV and my program We Need Your Help. Lójoojúmọ́ lèmi rìn kiri. Àwọn kan ní mo rìn kiri bí onígbóná but mo mọ̀ pé àlejò lájọ máa rìn. Orílẹ̀-èdè Yorùbá yẹn dẹ̀ máa ṣojú wa. A ní kú sọ̀nà bí èéfín. But ju gbogbo ẹ lọ, I want you to know àìgbẹ́dọ̀ má ṣe ní freedom wa yìí. We must not jogún ogun Fúlàní ńlẹ̀ di àwọn ọmọ wa. We must not allow our unborn children ká máa gbé wa ṣépè lọ́jọ́ ọ̀la pé kí là ń wò tí Fúlàní fi gba gbogbo ilẹ̀ wa. Kí là ń wò tí àwa fi wá jogún ẹrú táwa fi wá di ẹrú wọn. Say no to Nigeria. Embrace Yoruba freedom and God will honor you. God bless you.